àní o fíìlì fáwọn òbí rẹ o lè san ìtò òbí ṣe fọ́ọ̀mà o lè san kọ́ wa dé ní ìdíkò ní àyà mi bàbá mi ẹgbìyànjú lórí mi pípọ̀ ó tíráyì ń bẹ̀ ni ẹnu ẹ̀ làwa náà wà wọn kẹ́nu kọ̀ọ̀kan wa yìí kọ́ wá sí ní ìsìnjọ́ tó ti bímọ àtowó onú oyún wọn ni wọn lọ sí kí ni wọn máa ń lọ lọ́sibítà Atlanta èèyàn ní 10,000 ó fún ní 5,000 ní 2,000 ní ọ̀sán dá alájọ fún fóṣù mẹ́sàn-án ó wá fi bí fúdù ti tán lé ẹ̀mọ́ wá rajì pampasi ẹ̀mọ́ wá àwọn ọmọ ìyọ́ra pààrọ̀ oògùn fún ara ìgbóná díẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó wá fi wá wọ skul owó yunifọ́ọ̀mù owó sukù fíìsì ọbẹ̀ láti nọ́sírì ó kò ń bẹ́ẹ̀ primary ó kò ń primary secondary ọ̀dọ̀ ní fásitì ó wá da ogun tí ó dà tán kán wá ní òsì owó nì ọpọlọ owó ló fẹ́ ká ní táwọn òbí ẹnì kọ̀ọ̀kan nu lé lérí kó tó dantọ́ dà bọ́ bá lọ fẹ́ máa ṣàjọ́ ń bọ́ ló ti bẹ̀rẹ̀ ń bọ́ lọ sí fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ sísan fún wọn báwọn báyìí ti lọ tán tí wọ́n bá ti lò wọ́n tán àwọn òkú fún wọn yé ni nǹkan kan bẹ táwọn gbé fún wa ní ìsìn táwọn ò rí gbé fáwọn òbí ní ọmọ sàdúrà pé ọlọmọ sàṣẹ yìí lásọ òbúra mi ọlọ́njẹ ẹgbẹ̀yìn mi o ìwọ ò lè sàdúrà ní ìsìn pé gbogbo tó kó lẹ̀ yìí kọ́ sá máa lọ ìyá àwọn ẹ̀ wílẹ̀ fún òun lòun ọmọ sàdúrà yìí ń fún ọ ó jìyà lérí rẹ ó fi dàgbà ó tún wá fẹ̀mí rẹ lẹ̀ fún ọ ó tún dúrọ̀pù ẹ̀mí rẹ ó tún dúrọ̀pù ẹ̀ lẹ̀ gbogbo dúkìá tó bá tún wá ní ó tún dúrọ̀pù ẹ̀ lẹ̀ fún ọ àtẹni tí ń kọ wíìlì àtẹni tí ò kọ wíìlì ní pé wọn bá ti kú o ogún yìí o lápẹjá ni kí ẹ gbé fún ọmọ yìí ni ẹ fún mọ́tò yìí ọmọ yìí ni ẹ fún lé yìí ọmọ yìí tó ṣiṣẹ́ fún ni o èyí tí ò kọ wíìlì náà táwọn afá débẹ̀ tí wọ́n ní ìsákàrí mẹ́tìlì ń ṣàyé ní ọkùnrin òmù méjì èyí lẹ́ni tẹ́ǹpin gbogbo wàhálà tó ṣe torí ọmọ ó ti tẹ́ lọ́rùn ó ti ṣe fìdínà ni ọlọ́run tún fèsì òǹbí pàápàá jùlọ obìnrin ọlọ́run ò ṣiṣẹ́ náà bàbá fẹ́ dé ọkọ sí Labibu ní sikilawi sheikh Muhammad Labibu kini. Muhammadu Labibu. Bunu Yusufu tala amoko ya rẹ̀ Yunus tala amoko ya fa bẹ́ẹ̀ mi ọ̀dà akọ tẹ̀mí Yunus bẹ́ẹ̀ mi ọ̀dà akọ bá mi ní ìsinsìnyí manu Faruku ni tí wọ́n dà kọ ya mi tí dọ́kítà ọ̀dà akọ mọ̀mọ́ tiwọn bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan bí àwọn ni wọ́n sì kú fún kálukú yé yìí àwọn tányányá ni kóbìnrin ó tó lè pọ ọmọ jáde yóò dòkú láti lè sọ yí pé ọjọ́ òní mo rántí ìyá mi yí pé ọdún mẹ́wàá tó ti lọ nì fún ìyàtọ̀jẹ lérí mi wàhálà tọ́jẹ lérí mi tí ò dó jẹ́ ṣebí yíwùn náà lọ sọ ọ́ dọ̀rọ̀ yẹn fún wa pa gbọ́dọ̀ tọrọ fún ànábì sallallahu alayhi wa sallam nítorí ọdọọrọ yẹn náà nìyẹn nígbà ànàbí yẹ awlan. bil mu'minina min anfusihim wa azwajihim ummahatuhum. nítorí ọdọọrọ yẹn náà nù pé ọlọ́run ti yọ yà náà pé àánú táwọn òbí wa tí wọ́n ní sí wa àánú náà lànàbí náà ní sí wa ìfẹ́ táwọn òbí wa fẹ́ràn wa ìfẹ́ wọn náà lọ fẹ́ wa kò fẹ́ yọ jẹ wa nítorí mo sọ́njọ́ ní pé gbogbo tá a pè ní nǹkan àbádà láyé àṣírí wo ni mẹ́mẹ́ kí la fẹ́ gbà ń bẹ́ kò sáṣírí kan tó fẹ́ gbà nínú ìbádà tó ń ṣe tó kọjá àlìjánnà gbogbo ntọ́lọ̀ ń sọ tí jẹ́ àbádà ìmánì ni sọ̀láàtì ni sàká ni sómù ni ájì ni jihadi ni àlìjánnà làṣírí ẹ̀ torí tó mọ̀ ká ìjánà ní pẹ́ nínú ìmánì pé náà ladina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula. Ìmánì kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àlìjánnà bọ́lá pé sàláàtì náà ní àlìjánnà ní bẹ́ẹ̀ báwo lọ sí suratul Maryam pé fa àlefa min ba'dihi. khalifuna adaw salata wattaba'u shawati wa sawfa yalqawna gayya illa man taba wa amana wa amila salihan fa ulaika yadkhuluna aljannata wa la yuzlamuna. bọ́ba dé bí ọ̀rọ̀ sàká kò sí tí ń bẹ́ẹ̀ nu sàká àlìjánnà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ qad aflaha al-mu'minun. الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. kò sí nǹkan tá a fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá débi ájì àdìsí ànábì ní alhaji mabrur. ليس له الجنة ليس له الجزاء إلا الجنة. bẹ́ẹ̀ ni tó bá débi àwẹ̀ kí ni bẹ́ẹ̀ náà ẹ̀ ní àlìjẹ́nà ànábì ní lè sọ́yìm. للصائم orí bẹ́ẹ̀ máa rà mú mi ní باب في الجنة يقال له ريان. إسان إذا الصائمون اغلقوا الباب. إذا دخلوا عليه صائمون إذا دخلوا فيه صائمون أغلقوا. Ànábì ní ibẹ̀ ní àlìjẹ́nà ẹnu ọ̀nà kan táwọn olùṣọ́sìn sọ àwọn wà á sọ wípé ẹ̀yin àṣọ ìmúná nìkan lẹ́nu ọ̀nà náà yìí bí wọ́n máa sọ pé àwọn VIP ẹlòmíì ò lè gbẹnu ọ̀nà yìí ẹ̀yin àṣọ ìmúná ni ẹ gbàbẹ̀ ó ní Ànábì ní báyìí ti gbàbẹ̀ tán wọ́n ní ókùlùkùlù báàbù ẹ tilẹ̀kùn ni àlìjẹ́nà làbá ń bẹ̀ bẹ́ẹ̀ ni tó bá débi jihad kò sí ní tó bá nu jihad lẹ́yìn àlìjẹ́nà ní Suratul Tawbah. Allah ni Allah ashtara min al-mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannata. Àlìjẹ́nà náà làbá ń bẹ̀ tó bá gbá àlìjẹ́nà làbá bá ń bẹ̀ àzálìjẹ́nà yìí náà wá ní bẹ̀ lábẹ́ ọmọ tó bá ṣe dáadáa sóńbí náà fẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam wọn là nẹ́bí wa lè rí mẹ́mbà rí njọ́ kan ń ṣe útúbà lọ́wọ́ láàrin útúbà là nẹ́bí àwọn pé àmín 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 ọ akínú tán sẹ́yìn náà Umaru wa lọ́ba àti rí nǹkan tá a rí pẹ̀lú ẹ̀ lónìí síkà náà mọ̀ sí bẹ́ẹ̀ ni báwo ló wà lẹ́ o ṣé rí kọ́ àlẹ́ pé àgọ́ ní ànábì níbẹ̀ ni ànábì òun sẹ́yìn útúbà lọ jìbìrì lùdé ó ní gbogbo ẹni tá ẹ̀ Ramadana bá sojú ẹ̀ tí ọba wà lìjánà lára Ramadana ipe Ọlọ́run ìbínú Ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí tọ́ gbàwẹ̀ tọ́lọ́wọ̀n wá fẹ́ ríjìn àlìjáná Ọlọ́run bá dé wọ̀ fún òun náà mi olótún padà ńgbà tí ó tún dé ó ní gbogbo ẹni tó bá bò ń bí ẹ̀ láyé ọba yẹ ọba bàbá ọ̀wá wà àlìjáná lára wọn ọ̀wá ara àlìjáná wọ̀ lára ayé àti bàbá rẹ̀ kí ìbínú Ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí ànábì lóhùn ní àmín olótún padà dé ó ní gbogbo ẹni wọn bá dákọ̀ rẹ̀ ànábì lọ́dọ̀ wọn sallallahu alaihi wasallam tí ó wá sọ pé sallallahu alayhi wa sallam tí ó lè fi bí wà nábì ṣe tó nílẹ̀ kó wọ àlìjánà látara àfẹ́ẹ̀rẹ́ ànábì ó ní ìbínú Ọlọ́run ọba kó sì jẹ́ tọ́ fún ànábì ló ń sọ pé àmín nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà nù kí kó ń gbé nǹkan mi wọnú wútúbà tòun ní fi ń jásí pé àṣẹnu tá a kì àwẹ̀ tá a gbà sàká tá a yọ ájì tá a lọ jihadi tá a ṣe tá a bá lòun bí láyé ó ṣeé ṣe lára wọn.